Kí ló ń ṣe ẹ́? Ẹ káàsà. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ní sà. Mo kàn fẹ́ kọ́ jì bàtà yìí. Bàtà ilé? Yes sir. 10 naira ni. Àkókò kò má sàbà. Bó ṣe lálẹ́ bó ṣe ní òwúrọ̀ ni. Olómijọ mo ní kó dá mi lọ́hùn, àmì wà lọ́nà. Àmì wà lọ́nà. Àmì wà lọ́nà gan mo sọ. Òwúrọ̀ la wà, ọba jẹ́ kálẹ̀ sọ ni. Tó bá di lálẹ́, a ó ríra pẹ̀ láyọ̀. Ẹnu ẹni ló fẹ́ gbọ́. Tẹnu ẹni ló fẹ́ gbọ́ o, tẹnu ẹni ló fẹ́ gbọ́. Èkúté lè tọ́fà kọ́lẹ̀ tí ń dọ̀bẹ́. Tẹnu ẹni ló fẹ́ gbọ́. Ṣùpìrì àtùpà paná pi, mo ló bá mi lẹ́jẹ̀ mu, ó bá mi mú fọ̀ṣọ́ ni, bó ṣe lálẹ́ ó bá mi mú fọ̀ṣọ́ ni, níbi ológùrò mo ló bá mi mú fọ̀ṣọ́, ó bá mi mú fọ̀ṣọ́ gangan ni ọ̀sán. Àdàbà ń pò gèdè bí ẹni pé ẹyẹlé ọgbọ́n o, ẹyẹlé gbọ́ títí rí lórí. 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 Ẹ jọ̀ọ́ tètè bá mi ṣe bàtà mi fẹ́ máa lọ. Ó ti ṣe tán. Bàtà ni mi wá ṣe mi báyìí náà, ẹ dẹ̀ bá mi ṣe bàtà yẹn jẹ́ kí n máa lọ. Ó ti parí iṣẹ́. Bàbá mi gbogbo tẹ́ ẹ̀ sọ yóò yé. Ìrọ̀ abóròkórì mi ò pé mi bàtà ni wọ́n wá ṣe. Àsáímẹ́ǹtì tó ọba wá tó ń parí lọ. Ó lè parí rẹ̀ ìgbà tó o ti kọ́ bàtà yìí wá pé ọ̀fẹ́ pọ́lìṣì mo ti mọ̀ pé àsáímẹ́ǹtì kan lọ bá wá torí pé èyí bí wọ́n bá ti pọ́lìṣì ẹ̀ bí ẹ̀mẹjọ láàárọ̀ yóò tẹ ẹ̀mẹwàá bí ń ṣe ń dá ẹ̀ o sì tó fẹ́ mọ̀ pa àsáímẹ́ǹtì lọ́wọ́. nígbà ọba wà wọ́n sọ fún mi ìwọ ń kọrin òfòjíǹdólé òun fi àkápàdé rẹ sẹ́yìn ọmọ pé kásùmàdì ó lè mi ni ẹ̀yin ọmọ ni orí rẹ ò pé o ìwọ wọn ń sọ fún ọ wípé ìwọ lọ́ra tiẹ̀ wà lọ́nà òun náà ń sọ fún ọ wípé ìwádìí lálẹ́ òun bọ̀ àbá ọ fẹ́ kí ọmọ mi mọ́lẹ̀ ọ fẹ́ kí ọmọ mi mọ́lẹ̀ ìrùpọ̀ ọmọ mi mọ́ fi ó máa jẹ́wọ́ fún ẹ lónìí tí a bá kó bàtà wá fún mi bí tó bá ti kọjá oṣù kan máa tà ní bàbá sùnwé ló ń bá mi tà òfin ni mo fi ń dè wọn nígbà tí mi ò ń ṣe kí á tẹ ká bàtà màá wá jẹ́ fún ìwọ wá bá mi lọ́fíìsì níbí ọ̀nkọrin mú ọmọ mi lọ ọbẹ̀ lọ kì í mọ́lẹ̀ ẹ̀wọ̀n gbére lọ́nlọ́ná èmi màá kọ́ ṣèdájọ́ tara mi.